ọba mi àdàgbà mọ́ pààrọ̀ oyè lẹ́ o ọba mi arúgbó ọjọ́ ọba mi alágbára lórí ohun gbogbo ọba tí ń bẹ tí ó sì lè yípo padà ọba mi àtòfaratì bí òkè. ìlú Adó-Odò ni mo tún lọ lónìí lọ́dọ̀ màámi ọmọ ọba Adédoyin àpọ́nbẹ́pọ̀ rẹ̀ eyín mẹ́nugún adùn ó bá rìn má tòṣì. alihamdulilayi o mo bọ́ ọyọ̀ nítorí pé o lé lọ́dún kan lónìí ọjọ́ 29 oṣù keje. Àyìnkẹ́ ó kú àṣeyẹ ó kú oríire nítorí pé kéèyàn ṣàmọ́dún lókè èèpẹ̀ ara oríire kan ni. nítorí pé àánú Ọlọ́run ni kì í ṣe tèèyàn. màámi ò wẹ̀yìn rẹ̀ wò kó o wo ibi tó o ti bẹ̀rẹ̀ kó o sì wo ibi tó o bá dé. ó sì dá mi lójú pé ibi tó ń lọ gan ibi gíga ni. aṣáájú ni ó Àyìnkẹ́ ọlá rẹ̀ ò ní rẹ̀yìn. Adédoyin òkè àgbà ló ń gùn yìí ò ní jábọ́. owó la fi ṣẹlé ayé Ọlọ́run ò ní fowó ṣọ̀tá rẹ̀ ò ní wówó tì lókù Ọlọ́run. màámi gbogbo èròǹgbà rẹ ní ti dáadáa lẹ́lẹ́dùà ó múṣẹ nírọ̀rùn. lẹ́jàre ọmọ aládó moro adó àdógbó adó àdóyè adó àdótọ́. Àyìnkẹ́ wọ́n nílé Ìṣàgá nílé bàbá tó bí ọlọ́mọ. Ìṣàgá òkú máa sè ọmọ eré owó ibi wọn lọmọ alágbò dúdú bọ̀ lọ́jọ́ tó wọnú oko tó di funfun kẹ́nẹ́wẹ́. wọ́n ní kò sóńtẹ̀ lè fi wóko délé iṣẹ́ rí. Àyìnkẹ́ wọ́n ní bá bàbá yín ṣe ń fọ̀pá wá bẹ́ẹ̀ náà ń fàjẹ́ wá kódà wọ́n tún fò gèdègèdè wóko délé iṣẹ́ rí. Adédoyin ìwọ lọmọ ìyá ká so kára nítorí pé ṣẹlẹ̀ pọ̀ lọ́jà kó wá jẹ nílé bàbá tó bí lọ́mọ. ọmọ abẹ́rẹ́ mẹ́ta Ìṣàgá ibi kankan ìkànsẹ̀ nbí kan yòókù lẹ fi rán gba aṣọ nílé bàbá tó bí ọlọ́mọ. Adédoyin ìwọ lọmọ bọ́ọ̀lì osùn nítorí pé bẹ́ẹ̀ pálẹ́yìn ìkùlé títí tí oòrùn àmọ́ ọmọ nílé yín lọ. Àyìnkẹ́ láti iléeṣẹ́ AMAP Entertainment Concept ni kì í ṣe birthday package nìkan là ń ṣe iléeṣẹ́ wa. torí àwọn olólùfẹ́ rẹ̀ lè fẹ́ ṣègbéyàwó ṣe ni kó mọ̀ bá ń sọ fún ọ pé kí wọ́n máa gbé bọ̀ nílé iṣẹ́ wa AMAP Entertainment Concept. fálágà àdúrà àti jókòó wọn bó sì jẹ́rú birthday package náà ní gbogbo rẹ̀ là ń ṣe nílé iṣẹ́ wa. happy birthday màámi Àjíà Yẹ̀sírà ọmọọba Adédoyin Àyìnkẹ́ long life and prosperity.